wọ́n sì máa fi èdè títún sọ̀rọ̀. Wà ní orúkọ Olúwa ní ibi gbogbo tí a bá ti ń wo ìgbóhùnsáfẹ́fẹ́ tòní. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá àti àǹfààní tí ẹ tó yọ̀ǹda fún wa lónìí wípé ká tó jẹ́ alábàápín ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà wípé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀, kí ìṣenéyẹ ọ̀tún kó di ti gbogbo ènìyàn, kí ọ̀rọ̀ rẹ kó la ipa nínú ọkàn gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò ẹ̀kọ́ Bíbélì. Lónìí àkànṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láòtún máa ṣàgbéyẹ̀wò rẹ̀. Mo sì pè àkórí ẹ̀kọ́ tòní ní ìtumọ̀ ìgbàlà. Jẹ́ tún sọ lẹ́ẹ̀kan sí o, ìtumọ̀ kí ni o? Ìtumọ̀ ìgbàlà. Paul Àpọ́stélì sọ nǹkan kan ní ìwé Tímótì kejì orí 3. Ìwé Tímótì yìí Paul kọ sí, ó jẹ́ lẹ́tà tí Paul Àpọ́stélì kọ sí Tímótì ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run sì ni Tímótì yìí. Kí sì ló sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún, Tímótì kejì orí 3 ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ní ẹsẹ̀ kẹrìndínlógún ẹsẹ̀ tó tẹ̀lé yẹn, ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run tó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni nínú òdodo, kí èèyàn Ọlọ́run kó lè pé tí a múra rẹ̀ sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. So kí ni èrèdí tí Paul Àpọ́stélì fi sọ nǹkan tí ó sọ nú lẹ́tà yìí, àti pé kí ni èrèdí kan tá a ti lè fi tọ́ka wa gan sí ẹsẹ̀ Bíbélì yìí. Paul sọ nǹkan kan tí mo fẹ́ pàkíyèsí wa sí ní ẹsẹ̀ kẹẹ̀dógún yẹn. Ó ní àti pé láti ìgbà ọmọdé, ìyẹn ni pé láti ìgbà ìwé Tímótì ní Tímótì ti ṣe kí ni, ó ní ìwọ ti mọ ìwé mímọ́ tó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. So nígbà tó sọ pé ìwé mímọ́, kí ni ìwé mímọ́ tí Paul ń sọ yẹn? Àwọn ìwé láti inú ìwé Genesis tó fi dé Málákì ni o. So ibi tá a bá ti rí ìwé mímọ́ tàbí àwọn ìwé mímọ́ nínú Bíbélì, ọ̀pọ̀ ìgbà ní máa ń ṣe kí ni, ní máa ń tọ́ka sí Genesis tó fi dé Málákì. Torí pé sẹ́ẹ̀rí ìwé mímọ́ tí wọ́n ń lò láyé ẹjọ́ Genesis, láti inú ìwé Genesis tó fi dé ìwé Málákì ni. Torí pé kí ni, ṣe rí àwọn ìwé láti inú ìwé Matthew tó fi dé ìwé Ìfihàn yẹn, wọ́n ti ìṣàkójọpọ̀ wọn gbà náà lọ́hùn. So ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí àwọn àpòstélì tí wọ́n ti kọ àwọn lẹ́tà, tí wọ́n kọ àwọn ẹ̀písítélì sí àwọn ìjọ Ọlọ́run ní Róòmù, ẹ̀písítélì sí àwọn ìjọ Ọlọ́run ní Éfésù, ní Gálátíà, ní Tẹsalóníkà, ní Kólósè, ní Fílípì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti kọ àwọn lẹ́tà yẹn ni wọ́n ṣe wá ṣàkójọpọ̀ gbogbo ìwé yẹn. Wọ́n wá kó wọn papọ̀ mọ́ àwọn ìwé Matthew, Máàkù, Lúùkù àti ìwé Jòhánù ni wọ́n wá pè fún, ni wọ́n wá ló wá di Bíbélì tá a wá ń lò lónìí. Báyìí. So ìwé mímọ́, èrèdí tí mo fi sọ eléyìí náà ni pé ká lè mọ̀ pé ìwé mímọ́ tí Paul ń sọ pé ó lè sọ Tímótì di ọlọ́gbọ́n náà ni Genesis tó fi dé Málákì. Kí sì ni ọgbọ́n gan tó wà ní ìwé yẹn? Paul ní tó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. Yẹn ni pé Ọlọ́run nínú ọgbọ́n ńlá rẹ̀, ó gbé ọgbọ́n rẹ̀ yẹn ó gbé sínú ìwé mímọ́. Ó gbé ọgbọ́n ńlá rẹ̀ yẹn ó gbé sínú Genesis tó fi dé Málákì. Yẹn ni pé bí èèyàn bá ka Genesis tó fi dé Málákì, irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe kí ni o? Ó gbọ́dọ̀ ṣe alágbàpàdé ọgbọ́n Ọlọ́run. Kí sì ni ọgbọ́n Ọlọ́run yẹn? Ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. So a tún lè sọ wípé ìwé mímọ́ tí ń ṣe Genesis tó fi dé Málákì yẹn ó ń tọ́ka sí ìgbàlà. Ó ń tọ́ka sí Jésù Olúwa àti ìgbàlà rẹ̀. So ìyẹn ni pé bí èèyàn bá sì ti gbàgbọ́ nínú tí ìwé mímọ́ ń sọ nínú ọgbọ́n Ọlọ́run yẹn, irú ẹni bẹ́ẹ̀ ó ṣe kí ni, yóò dẹ̀ ní ìgbàlà nìyẹn. Kí ni mo sì sọ pé àmọ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ ní ẹ̀kọ́ yìí, ìtumọ̀ ìgbàlà. Ní ẹsẹ̀ tó tẹ̀lé yẹn, ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run tó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìtọ́ni, fún ìbániwí, fún ìkọ́ni nínú òdodo. So ìyẹn ni pé ṣe rí Ọlọ́run ru àwọn kan sókè láti ṣe kíni, láti ṣàkọsílẹ̀ àwọn ìwé mímọ́ yẹn, gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tí a kọ láti ẹnu àwọn wòlíì, gbogbo àwọn nǹkan tó wà láti inú ìwé Genesis tó fi dé Málákì. Bó tilẹ̀ ṣe pé kì í ṣe gbogbo rẹ̀ ló sọ̀rọ̀ nípa ìgbàlà, ṣùgbọ́n kókó gbogbo àwọn ìwé yẹn náà ní kíni o? Ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Olúwa. So bí n bá ka ìwé mímọ́ dáadáa, ojú mi gbọ́dọ̀ ṣe kíni, ojú mi gbọ́dọ̀ sí ìgbàlà tí Ọlọ́run tó ti gbẹnu àwọn wòlíì, tó ti gbẹnu wọn ṣe kíni o, tó ti gbẹnu wọn sọ jáde tí wọ́n sì kọ sílẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé Paul Àpọ́stélì sọ nǹkan kan ní ìwé Éfésù orí 1.
lẹ́tà náà ni o, lẹ́tà tó kọ sí àwọn ìjọ Ọlọ́run nínú ìwé Éfésù orí kìíní yẹn láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yẹn, ó ní nítorí èyí èmi pẹ̀lú nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tó ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí àwọn ènìyàn mímọ́, ó ní èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi nígbà gbogbo pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa bàbá ògo kó lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Ó ní ẹsẹ̀ kejìdínlógún yẹn ó ní kí ojú ọkàn yín kó lè mọ́lẹ̀, kí ẹ̀yin kó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́, kí ẹ̀yin kó sì lè mọ ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn èèyàn mímọ́ jẹ́, àti agbára rẹ̀ ẹsẹ̀ kọkàndínlógún àti agbára rẹ̀ tó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ èyí tó ṣiṣẹ́ nínú Kristi nígbà tó jí ìdìde kúrò ní òkú tó sì gbé ga sí ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run, ó ní ga jù gbogbo ìjọba àti ọlá àti agbára àti gbogbo oyè àti gbogbo orúkọ tí à ń dá kìí ṣe ní ayé yìí nìkan àti ó ní ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ ó ló sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí ń ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Éfésù orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún tó fi dé ẹsẹ̀ kẹtàlélógún mo ṣe kàtán yẹn. Kí sì ni Paul ń gbìyànjú àti sọ nínú lẹ́tà yẹn tó sọ náà ni pé ẹ̀yin ìjọ yìí mo tún gbúrò ìgbàgbọ́ yín o, tó sọ ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún nìyẹn. Ẹ ti dẹni ìgbàlà, mo sì gbúrò ìfẹ́ yín, ẹ ti wá ń rìn inú ìfẹ́ sí àwọn èèyàn mímọ́, sí àwọn kírísítẹ́nì bíi tiyín, mo ti ìròyìn yẹn ti dé tí ìgbọ́ mi. Nígbà tí mo sì gbúrò ìgbàgbọ́ yín yìí, tí mo wá ń ṣe náà ni pé mo wá ń gbàdúrà fún yín pé kí ni ó ní pé kí Ọlọ́run lè fún yín ní òye ìfihàn àti ìmọ̀ Kristi. Ó ní kẹ́ ẹ lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́, yẹn ni pé Ọlọ́run ti pè yín, ẹ ti gbàgbọ́, ẹ ti gba ìpè Ọlọ́run. Bó sì ni Ọlọ́run ṣe máa ń pe ènìyàn nípa ìrere rẹ̀, ìpè rere Jésù Olúwa ni Ọlọ́run fi máa ń pe ènìyàn. Olórin kan ẹ̀gbọ́n tó sọ ni ó ní Jésù ń gbàlà, Jésù ń wòsàn, ará ọ̀rẹ́ ẹ wá tọ́ wo oyin mọ́mọ́. So sẹ́rí ìpè pé Jésù ń gba ènìyàn là, má gbàgbé nǹkan tá a pe àkórí ẹ̀kọ́ yìí o, ìtumọ̀ ìgbàlà. So ìpè pé Jésù jẹ́ olùgbàlà, òun ni ìpè Ọlọ́run sí ènìyàn. Bí èèyàn bá sì ti gba ìpè yẹn gbọ́, irú ẹni bẹ́ẹ̀ di ẹni ìgbàlà nìyẹn o. So wá ní lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti gba ìpè Ọlọ́run, àdúrà mi fún yín náà ni pé kí ni o, kí ojú yín kó wá là. Ṣé mo máa ń sọ nǹkan kan, mo ní ṣe orí ó ṣeéṣe kó jẹ́ pé ìgbà tó dẹni ìgbàlà yẹn kó mọ́ kọjá ìṣẹ́jú àyá kan, ṣùgbọ́n gbogbo ọjọ́ ayé rẹ tó wà máa ṣe náà ni pé ó wà máa kẹ́kọ̀ọ́ ní tó ṣẹlẹ̀ sí ọ lọ́jọ́ tó dẹni ìgbàlà yẹn. Ó lè má ju ìṣẹ́jú kan tó fi dẹni ìgbàlà ẹ̀rí, ṣùgbọ́n lọ́jọ́ ayé rẹ yẹn ó wà máa kẹ́kọ̀ọ́ ìjọ tí mo dẹni ìgbàlà yìí Jésù ṣe nǹkan kan fún mi o, àwọn nǹkan báyìí ló ti di tèmi nítorí pé kí ni, nítorí pé mo ti dẹni ìgbàlà. Ó wà ojú rẹ wá gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ là sí gbogbo wọn. Ó ní kí ojú ọkàn yín kó lè mọ́lẹ̀, kẹ́ ẹ lè mọ tí ìrètí ìpè rẹ̀ jẹ́. Ó ní kẹ́ ẹ lè mọ ọrọ̀ ògo ìní rẹ̀, kẹ́ ẹ lè mọ bí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn èèyàn mímọ́ bó ṣe jẹ́. So ìyẹn iṣẹ́ ní gbogbo nǹkan tó sọ láti ẹsẹ̀ ìkejìdínlógún tó fi dé ẹsẹ̀ kẹtàlélógún yẹn, a lè wá sọ pé tí Paul sọ náà ni pé kí òye ìgbàlà kó lè ṣe kíni o, kó lè yé yín, kí òye ìgbàlà kó lè ṣe kíni, kó lè yé yín. So ẹ jẹ́ mọ̀ pé Pétérù àpọ́sítélì náà máa sọ kankan nínú ìwé Pétérù kìíní orí kejì ẹsẹ̀ kejì, ó ní bí ọmọ ọwọ́ tuntun ẹ máa ṣàfẹ́rí wàrà ẹ̀mí, bí ọmọ ọwọ́ tuntun ẹ máa ṣàfẹ́rí wàrà ẹ̀mí kí ẹ lè máa ti pàṣẹ rẹ̀ dàgbà sí ìgbà.